Ẹ káàbọ̀ padà sórí ètò Èjì Òwúrọ̀ MC Portable. Ó yá, jẹ́ ká máa lọ wedding yẹn. Tọ́ba ti wà ní wedding reception dádì. Àkọ́kọ́ béèrè lọ́wọ́ everybody pé nínú ìyá àti bàbá ta ló ṣe wàhálà jù lórí ọmọ. Àwọn yẹn máa fọkàn máa dá mi lóhùn pé ìyá ẹ̀rọ pàwọ̀ ìyá láàgà àwọn púpọ̀ jù. Àwọn bàbá bẹ́ẹ̀ ni ẹ̀mọ̀ pàwọ̀ àgbẹ̀ kù gùn. Àwọn ìyá máa dáhùn pé àwọn ìyá ni o máa ní ẹ̀pàtẹ fún ẹlẹ́yìí ìyá àwọn ìyá pàtẹ fún ọ dáadáa ìbéèrè mẹ́ta ni. Máa fún béèrè kejì pé nínú ìyá àti bàbá ta ló yẹ kó jẹ wọn ọmọ jù. Àwọn ìyá tún láwọn náà ni o àwọn ló yẹ káwọn jẹ wọn ọmọ jù. Máa fún ní ẹ̀pàtẹ fún ìyá àwọn ìyá náà tún pàtẹ fúnra wọn. Ìbéèrè kẹta lé wọn ní nínú ìyá àti bàbá dádì ń gbọ́ ta ló yẹ kó kú. Nínú ìyá àti bàbá ta ló yẹ kó kú. Àwọn ìyá ní bàbá ni o bàbá ni o bàbá ni kó máa lọ ó wá wọ Nàìjíríà lẹ́nu àwọn olórí wọn kọ ìwọ bàbá ọmọ ìyá nìkan máa rẹ sí tó bá ní junior lẹ́yìn sá ẹyà kó máa tún bẹ̀rẹ̀ dádì àmọ́ mi ẹ kòkò mọ́mí o wọ́n pẹ́ láyé tàbí wọ́n lè sweet mother ọmọ ìgbòho ọgbẹ́ òtí yẹn yín dádì wọ́n bá ní yàrá sí ìfòyò dádì àmọ́ mi ẹ kàn gbọ́ àti pé bàbá rẹ̀ lè ọlọ́sàn àwọn bàbá. Ọlọ́sàn bàbá o òun náà dẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ rí pé lóòótọ́ ni ẹ̀ tó ń gbà mí 1 minute silence wọ́n máa ṣe fún bàbá wedding ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ rí pé ìyàwó àbẹ̀ wọ́n á lọ rẹ́ǹtì ẹni tó máa wá ṣe bàbá ìyàwó àbí bàbá ọkọ Ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀ MC Portable àwọn wo ló ti bá perform dáadáa. Tí mo ti bá perform dáadáa tó jẹ́ pé bẹ́ẹ̀ a lè rí lóko torí lẹ́ẹ̀kan tí wọ́n ń ṣe kínní òun sọ pé ẹnìkan ṣé ní dàbí. Láàrin Tẹríba ti invite me very happy wọ́n dẹ̀ enjoy me pẹ̀lú àwọn many weddings lẹ́kọ̀ọ́ wọ́n yìí sọ pé àríwó ní ti baby face well àánú ti mú special package wọn lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo programs ló máa ń ní comedy tí wọ́n máa ṣe níbẹ̀ comedy kan lè máa ṣe ní gbogbo. ó dẹ̀ jẹ́ ká wo àwọn ìpèníjà kí làwọn challenges. Challenges pọ̀ gan. nítorí gbogbo ẹni tó bá ti lógo láyé ó gbọ́dọ̀ rógun. Mo ti face àwọn ogun kan tó yẹ pé. ṣé dandan ni pé tó bá lógun gbọ́dọ̀. owó kọ́mọ̀ mo ti face àwọn challenges kan tó yẹ pé. ṣé ti Lamborghini tó ra àbí ti àti ìrà kankan àbí ti jíwá gan tó ra nígbà tó gbin tó ológun pọ̀ mo ń wà àbí ti ilé tó kọ́ sí Banana Island ilé tó kọ́ sẹ́gbẹ̀ẹ́ lé kí lórúkọ rẹ̀ yẹ mi sí kíkẹ́ mo fẹ́ rántí orúkọ Linda Ìkejì kó má jẹ́ pé ilé tó kọ́ sẹ́gbẹ̀ẹ́ tó mọ̀ pé wọ́n ṣe ilé kan báyìí tó kọ́ sẹ́gbẹ̀ẹ́ kó má jẹ́ pé yẹn làwọn èèyàn rí ẹ̀fún wa ń gbógun láti kó má jẹ́ fún ara Ṣakí gan ní gbógun. Ọwọ́ Ọlọ́run ló wà Ọlọ́run ló yé mo fẹ́ mú àwọn ìpèníjà rẹ̀ Ọlọ́run ló yé bí kéèyàn ti pè mí báyìí kíní kan wọ́n á ṣe kíní báyìí máa ṣe promise and fail. Fẹ́ẹ̀lì pé kí ni ọ̀pẹ̀ mi tó yẹ àlọ́ báyìí mo fẹ́ promote ẹ bàbá mi bá ti padà pé báyìí èló má bínú máa pè é létà máa ṣe kíní kan máa ṣe gbẹ at the end of the day ò ní rí kọ̀ mọ́ ò ní gbé kọ̀ mọ́ so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀ bọ̀sùn náà adúpẹ́ fọlọ́run promoter àti dé. Gbogbo ta ti dé báyìí tí wọ́n ti mọ̀ wá pẹ́pẹ́ àná ti ń dórí móhùnmáwòrán lórí Orísun TV báyìí adúpẹ́ fọlọ́run. ṣé wàá sórí ètò Èjì Òwúrọ̀. àti orí mi ò lérò pé mo lè bára mi ní orí tẹlifíṣàn báyìí. báwa ni náà ṣe rí báyìí. inú mi dùn gan. kéèyàn ní ṣúgà àtọ̀ sí kéèyàn la òyìn inú mi dùn. ìjọba fẹ́ẹ́ ní kí n gbé yín jáde ni. àdájì kò ní ìdí oyin. òfin ní ìtúkọ̀ ní ìdí oyin.